I
nǹkan kan wà tí mo tún rí láàrin wa tí ò yẹ ká rí mọ́. Ẹ̀yin tẹ́ ń wọ sùtánà bọ̀ ọdún bẹ́ẹ̀ ni wọ́n báyìí. A lò ní síkírìtì nínú. Mo lè dúró ní àárín ìlú. Kí ló dé tí a ò lè tẹ̀lé simple instruction? Kí ló wọ́n rí wa? Apá ẹni tó bá jẹ́ alàgbàgbà bóyá ìfọkànnà ló wọ àbí bọ́lá báyìí. Agbádá ẹ gbọ́dọ̀ fẹ́ bó tèmi ṣe fẹ́ yìí. Bọ̀dọ̀ àwọn kan tó lọ rán bíi pé kásọ̀tù wọn rán. Kí ló rán pẹ̀lú wa gan? Àwọn nǹkan tí ò jẹ́ kádùá wa gbàdùn wọn yẹn. Ohun tí bàbá òṣòfò àwúyẹ tí o bá ti tẹ̀lé àdúrà ò lè gbà. Àdúrà yẹn á gbà o. Ẹ sàmì dáadáa. Jehovah. Jésù Kristi. Michael mímọ́. Adẹ́dà àṣẹ̀dá. Àwọn ẹ̀dá ọwọ́ rẹ nìwọ̀nyí. Wọ́n ń jó wọ́n ń yọ̀ níwájú rẹ. Pẹ̀lú ọpẹ́ wọn. A ti gbà síwájú rẹ bàbá. Yà á sí mímọ́. Ṣé wọ́n ní ìtẹ́wọ́gbà? Wọ́n mú ọpẹ́ wá. Wọ́n retí ohun tí ẹ fún wọn. Nítorí wọn ò ní ṣàìgbà nǹkan lọ́wọ́ rẹ lọ sílẹ̀. Agbára ìjìnlẹ̀ tí mú ní ṣàfihàn àti àgbègbè ìdá wọn lọ́lá. Etí ìgbọ́ àti àyàgbà ṣe ìṣe wọn lọ́kàn. Lónìí bí wọ́n ti ń yọ̀ níwájú rẹ̀, ayọ̀ wọn má jẹ́ ó dàpọ̀ náà. Ṣé wọ́n lógo àìdíbàjẹ́? Sọ̀rọ̀ wọn dayọ̀. Ayọ̀ lẹ́ẹ̀múrelé. Ẹ̀mí kò bànújẹ́ lọ́nà. Agbára ọ̀gá àgọ́ yóò ṣí ìdìbò yìí. Tí ẹ ti mọ rírì iṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ ṣọpẹ́. Ọlọ́run sì ti fi sáàyè ọpẹ́. Orí yìí ò ní kọ àyè ọpẹ́. Ẹ̀yin fi àyè náà sílẹ̀. Ìbùkún àjẹ ìjẹtán ọ̀run yóò pèsè fún yín. Ẹ ó tinú ọlá dénú ọlá. Ẹ tinú ọlá dénú ọlá. Ire òní á tẹ̀ yín lọ́wọ́. Ire ọ̀la tí ń bọ̀ wá yóò tẹ̀ yín lọ́wọ́. Ẹ̀mí ọ̀run yóò máa bà yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jọ̀ọ́ mi ò tọ́tán. Jọ̀ọ́ mi ò vi tán. Jọ̀ọ́ mi àwọn gbogbo awé tán. Ẹ̀kan tó lò kórópọ̀ mi tán lẹ́yìn. Yíwọ́ yẹn wẹ̀lẹ́ yí pẹ́ pàṣẹ mi tàn mẹ́lẹ́ fẹ́. Fọ́ndà ọ̀ṣọ́fàtàn lẹ́yìn pẹ́pẹ́ mi tàn. Lẹ́sẹ̀ dọ́kọ̀ọ́kọ̀ mi tán ẹ̀ tó pẹ́jú tó ti tẹ̀lẹ̀. Yọ̀dúrà mi lọ dídé tó bá gbé wà náà mo sọ tó yí. Yọ̀kọ́tù ẹlẹ́tò pẹ́jọ́ náà ètò àfọ́mù ẹgbẹ́. Gbọ́dọ̀ èyí náà tó fọ́ òkú náà sẹ́ ètò pẹ́jú tó ti tẹ̀lẹ̀. Ìṣẹ́lẹ̀ kì gbọdọ̀ ẹlẹ́dùn àwọn lú. Zifu yẹn kan màdìkẹ́ ìdúró èjì ọ̀bọ̀. Tàbí wọ́n tó pẹ̀lú ètò lẹ́mẹ̀. Nígbà òjọ́nà tuntun. Àkúwíwá náà òjọ́nà tuntun. Wà á sọ òtò dáúdáú mẹ́bọ̀ tí a mẹ́kọ́ sí àyíkú pàdé náà tó ọkọ̀ dẹ̀. Òkú náà kílá ètò wíwẹ́. Báyìí kò ètò lẹ́tọ̀ wíwẹ́. Ọ̀dẹ́ iná bí ọ̀wẹ̀ bá ìlú dàgbọ̀ ọ̀tọ̀ wà ń dà yé. Jésù gbogbo àkẹ́lẹ́ òtún. Ìkìlọ̀ kan pàtàkì ẹni tó bá ṣe mistake àwọn oníbodè máa gbé jù síta ni o. Brother, sister, la máa fi ṣe ẹ̀sìn Christmas Eve. On the 25, 24, 25, brother, sister, ni o. Bien-aimés frères et sœurs en Christ, il est annoncé ce qui suit avant que nous chantons Alléluia, que pour la célébration donc nuptiale du 24 au 25, la tenue à mettre, c'est le frère. Vous avez donc votre tenue de frère avec une croix et votre tenue de sœur avec une croix. Que le Seigneur nous bénisse. Donc, un éco-bâti, il y a aussi saint. Et bien, parti son éco-bâti, il y a
yèlòmọ́ àzán yèlò ẹ̀nẹ́ tó èkó bá sí òkòjì wá mọ́ èkó bá sí kolùkọ́ àtọ́tọ́ yèlò sùn ẹ̀mẹ̀ mi tètè tó pípẹ́ kọ́dọ̀ èkó bá sí àwùjọ bíyá mi tọ̀tọ̀ òkúrú náà sínú kọ̀tọ̀ dàríwẹ̀ yèlò ẹ̀kẹ̀tẹ̀ èyí pàtàkì dọ̀mẹ́dẹ́ pẹ́pẹ́ kẹjà sí sẹ́lọ́ iná tó èkó bá sí yèlòmọ́ náà bí sùnù sí èkó bá sí àwù dẹ̀wùtòe sàtìlókò mẹ̀mẹ́sùnù dẹ̀wùtòe gbọ́dọ̀ pàtí àmúlẹ̀ lòkókó mẹ̀mẹ́yọ̀rù Kristi Jésù lọ nínú àkọlùkọ àbúrò ìpọ̀jù. On the 24th and 25th, our Father is reminding us to have it in mind and no putting on of any rank than only sister and brother. Sister and brother, no retaliation or any form of any rank. Thank you. A lè rí ẹlòmíràn tó pé lídà nìkan ló mú wá tí òun bọ̀dá wá mádàmù èsì tí àkọsílẹ̀ òwe tán fi ìtọ́jú wa káwọn lọ ẹnìkan tó máa lọ gbé mọ́dà bí fádà wọ̀. Àlejò àmẹ́jẹ fún Jésù. Àdúrà mi ti gbà o. Ma prière est exaucée au nom de Jésus-Christ.